Akini ignore comment wo jẹ́ kí mo gbádùn àti mo gbọ́. Ipe enka mo wá wò pé okay kò sí wàhálà Ọlọ́run ṣé àwa tá ti wá marry báyìí ṣe ṣé marry jù tún máa ṣe máa fẹ́ wa. Mo ní single mother tó wá dáhùn bá mo ní ṣe máa fẹ́ wa ẹ dáhùn jàre. Ṣé lówó ṣe máa fẹ́ wa. Because most of àwọn èèyàn àti yóò sọ̀rọ̀ jàre. Wọ́n máa ń dùn. Àwọn kan wà tí wọ́n dẹ̀ ń bàjẹ́. Inú wọn máa bàjẹ́ kú ni o. Àti ẹ̀ka lójú yìí náà. Ṣé wàá ṣẹlẹ̀ láàrin àǹtí Desola? Inú àwọn kan dùn débi pé wọ́n fẹ́ lè yọ gbogbo owó àkáǹtì wọn pé kọ́kọ́ transfer fáwọn èèyàn. Hello, Kálẹ̀. Bí tí àwọn ẹlòmíì dùde. Ẹ̀yin náà máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ. Ọlọ́run lọ̀gá yan. Ọlọ́run lọ̀gá yín. Afẹ́rẹ́ ojú àwọn tó ń pè. Another celebrity is a fake. Transformer ọ̀gá, ẹ̀mí ọ̀gá, láìpẹ́ ọ̀gá, bẹ́ẹ̀ fún. Àwa bí fan ọmọ ẹ̀gá ló ń pè. Ẹ ṣe wọn jọ ọ́n torí ọ̀rẹ́ mi kan lo sáfíìsì ní UK. Bàbá tí nǹkan yẹn wá dé bẹ̀ social assistant ọ̀dọ̀ mi sí mi ní Germany níbí so mo really appreciate ẹ̀ ṣe gbogbo pọ̀ mọ́ yẹn wà okay gan everything wà okay. Ọlọ́run àtúbọ̀ máa ṣe already òótọ́ lẹ fi bẹ̀rẹ̀ iṣẹ́ yín lágbára Ọlọ́run àtúbọ̀ máa ràn yín lọ́wọ́. Gbogbo rúmọ̀ tó jẹ́ ń sọ kẹ̀dẹ̀rẹ̀ kò ní jẹ́ ti yín lórúkọ Jésù. Gbogbo nǹkan tó bá lè nǹkan sọ ẹ̀yin lẹ mọ̀ bí tẹ̀yìn àtọkọ yín ti jọ ń bọ̀ gbogbo rúmọ̀ tó ń sọ yẹn wọ́n kàn ń sọ fẹ́lẹ̀ dá ara wọn ni. Kò ṣe máa ṣẹlẹ̀ wọ́n kàn ń sọ rúmọ̀ yẹn ni. Eléyìí tó jù lẹ́yìn tí ń ṣe yẹn kọ́jọ́ tó Ọlọ́run a ṣe nídìí sáfíìsì yín sí kọ́ má fẹ́ jọ́ Ọlọ́run máa rojọ́ wẹ́wẹ́ ńlé wọn. Kọ́ má fẹ́ jọ́ pa wá. Wọ́n máa fẹ́ jọ́ pa wá o. Àṣìyàn ìjọ ìsáfíìsì yín o. Mo appreciate yín. Mo appreciate yín. Thank you very, very much. Ẹ má wojú ṣe. Nǹkan tó bá wọ ẹni bọ̀dọ̀ lè fẹnu sọ̀wọ́. Láàárín èmi àti yín, ṣé mo jẹ́ ẹni tó ń wojú ṣe? Mo tẹ̀ jẹ́ yín. Àwọn èèyàn kan á mẹ̀bọ̀ gbogbo wa lámẹ̀bọ̀. Ẹ̀yin tí ẹ tẹ̀ ríro. Gbogbo wa lámẹ̀bọ̀. Ẹlọ́jọ̀gúnfẹ́ àti gbẹ̀gìrì àtẹwédú. Kí ni mo jẹ sẹ̀mú àti ẹja panla? Ṣẹ́jà panla yín. Nǹkan tó ti ń ṣẹlẹ̀ yìí yẹn ò tẹ̀ ń ṣe tuntun ẹni tó bá fẹ́ wojú ṣe ló máa wojú ṣe ẹ wo a sì nídìí yìí o mo sì máa DM yín mo sì nídìí yín December time o. WhatsApp mi líǹkì WhatsApp mi wà ní báwo mi líǹkì WhatsApp mi wà ní. But Akim ẹ má bínú mà ọmọ ìyá mi lẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí òun dẹni mo tẹ̀lé directly mo wá ń béèrè question kan ìmọ̀ kí ọkùnrin àtòbìnrin náà a lè sọ ẹjọ́ mo ẹni tí mo fẹ́ wá gbé tó bá ti ń bọ̀ mo wá ní látàrí end live video yìí so nǹkan tí mo fẹ́ sọ ni pé mo kò ní ìdínkọ ẹyọ kan ipe ẹgbẹnusọ mi mọ nǹkan téèyàn máa gain nínú bad news àbí kẹ máa wish èèyàn kan bad gẹ́gẹ́ bí ṣe máa ń sọ fáwọn èèyàn tí mo like àtàwọn tó jáwọn olólùfẹ́ mi àtàwọn personal person mi Akim máa gbọ́ o lè mọ̀ mí tí ọmọ ìyá mi ni ẹ èmi ní nǹkan kan tí bá like èèyàn mo like èèyàn kò sí nǹkan tó lè ṣe èmi o and if I tell you I will not leave you I will not leave you irrespective of nǹkan tí ó bá ṣẹlẹ̀ ṣé wá rí àwọn anything mo lè gbé wá sí social media ẹ jọ gbogbo àwọn panel of judges náà àti accurate timekeeper ẹ sì gbàgbé pé see forget Desola Afod celeb wife I do shit off social media nǹkan tí mo fẹ́ kẹrí lẹ́rìí ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ so stop telling me pé ó ń gbé marriage wọ́n gbé kìíní kan wá leave down na wetin I wan make una see na dey see I dey do rubbish lẹ́yìn social media na no dey see na so I dey do nǹkan tí mi fẹ́ kẹrí I no dey post am I no dey do video ṣé mi ní sense ni mo sọ fún pé 40 and wise tí bá dákẹ́ kọ́ mi kì í dákẹ́ fún time bó jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín ẹ̀ whatever tẹ́ bá rí lórí social media tẹ́ bá believe on your own lẹ́wà o. Nope. On your own ipe orí nǹkan mi ìwà mọ̀ nǹkan tẹ́ wá rí o ipe bóyá ìbànújẹ́ ọ̀tá tèmi òun ni ìdùnnú tẹ̀yìn láàrin èmi àti iṣẹ́ bàbá yín ò lálẹ́ láàrin èmi àti ọkọ yín ò lálẹ́ láàrin èmi àti yín ẹ̀gbọ́n yín ò lálẹ́. This is it. Say no more. My cash could sell off. Say no more. Don't say that, man. Ẹ má sọ anything bẹ́ẹ̀ ti sọ kankan tẹ́lẹ̀ yẹn náà ló ti dà.
Jọ máa play Basolo tó go stop gbogbo kí ló ń ta ló ń rojọ́ fún. Say something else, man. Ọ̀rọ̀ tẹ́ kọ́kọ́ sọ yẹn lèmi láìkè. Nǹkan tẹ́ bá fẹ́ káwọn èèyàn rí, òun ló máa rí, which is òun lè máa fi sórí social media. Òun lè máa rí dọ̀tún la. Òun lè nǹkan tẹ́ fẹ́ káwọn èèyàn rí. So àwọn nǹkan tẹ́ bá fẹ́ èmi bìlì pé nǹkan tí èèyàn bá fẹ́ kéèyàn rí ló máa fi sórí social media lẹ́ máa rí. Nǹkan tẹ́ anybody bá fẹ́ rí lè fi sórí social media. So ẹ má wulẹ̀ ẹ sọ pé ó ti lọ ẹ sọ pé ó ti lọ ẹ má wulẹ̀ rí yẹn rò ẹ gbàgbé ó ti lọ. Ẹ sọ pé ó ti lọ ẹ sọ pé ó ti lọ ẹ sọ pé ó ti lọ. O ti promote nìyẹn o ló bá sọ pé o ti lọ o ti ń promote àtó lórin nìyẹn o. Lọ́nà pẹ̀lú ọ̀gá wa kàkọ́ tá a sọ náà lélẹ́yìí o ó ti máa ń yọ ọmọ mẹ́rin o. Ta ló pe Bọ̀dá Akeem? Kí ló ṣe ló ń pa kí ló ń ṣe? What's the problem? Ta ló sọ fún mi pé mo ti marry? Akeem ti marry o. Wọ́n ti marry wọ́n ti ní ọmọ mẹ́rin. Fẹ́ bọ̀dá yín àpọ̀ sọ fún ẹ pé. Akeem ti marry ó ti ní ọmọ mẹ́rin. Ẹ fẹ́ wá jọ̀ọ́jẹ́ lówó ṣá. Ṣé ẹ jẹ́ ká tiẹ̀ wojú ẹ tó sọ̀rọ̀? Ṣé fine? Akeem ọmọ mẹ́rin. Mo wá gbé ìbàjẹ́. Ó ti lọ ìdánwò ọmọ mẹ́rin. Kí ni wọ́n á ṣe lórí láìpẹ́ náà? Damn it. Àǹtí Desola the cruise master. Ẹ má cast wọn mọ́ ti tó bẹ́ẹ̀ àti gbọ́ ẹ mọ̀ bí àwọn tó ṣì ń kú fún wọn wà lórí láìfù yìí àti gbọ́. Come on, man. Come on. Oníṣìná ló máa kọ́ gbogbo yìí. Thank you. Èyàn kan sọ AK is married. AK is married. All right. Àbọ̀kẹ́ ó máa ṣe bàbá pẹ́ fún mi wá láìfù yìí ẹ̀ ló fún mi máa bọ̀ èèyàn tó mọ̀ wà àti fún mi papọ̀ inú mi dùn ó bẹ́tà. Okay, àti Desola jẹ́ ìfiyínlẹ̀ a máa sọ̀rọ̀ private after our life ṣé ti gbọ́ mo ṣì ní service in December time so ẹ kí n drop kẹlẹ̀ gbẹ́lómi wọlé ẹ gbọ́. Nọ́mbà mi wà lórí Instagram. Kò sí wàhálà. Ẹ jọ 1 minute. Ẹ sọ pé ó ti lọ ẹ má ò lẹ̀ bẹ́ anybody rojọ́ mọ́ ó ti lọ.